yẹ ìmẹ̀gbẹ́ o abo yẹ ìmẹ̀gbẹ́. Ukalili mẹ kuda wẹ̀wẹ̀ na wọ́ọ̀sẹ̀ na owó eva eha ene iṣẹ́ eha ihiyan. Akira wẹ̀wẹ̀ na wọ́ọ̀sẹ̀ na abo yẹ ìmẹ̀gbẹ́. Akira ìyáre ìyáre ìyá. Osagi. Iya bu e pa ya bu no wa le gba na. O wa la yo na le. O be ri e ma. O mo me no. Osagi. Emi ka wo ya ri. O ru ka wo ma mi wa so je wa na ti de. O ma ba gbe bo. O ke aye yen be kian. O we yen wo wo le kian. Ẹjọ́ ní pọ́wọ́ tù ọdún rẹ̀ nítorí ìwúrẹ́ náà yàrá ó ságé lè dé mọ́. ọgbà ṣe máa yẹ yá yàrá ọgbà yẹ wọn mọ pélé mọ pélé mọ wọn wá pélé mọ wá bọ́ ní ọ̀ságé ní wọn ni mọ pélé mọ wá bọ́ ní mọ bọ́ ní wọn ni wọn wá ní ìbàdí ìbílẹ̀ náà. Mansa. Ni wa láyọ̀ ni le fi mo de. Mẹ́ni ẹ̀dẹ́dẹ́gbẹ̀ wá mi wò dẹ̀bá ọwọ́ apá àwọn tí kàkà bọ̀. Ọdún di táwọn máa ń lò wọn máa ń mi gbogbo ó wà sóde wà tó gbogbo náà. N tẹ́ mi lè bá yára èyí. Ọmọ ẹni bí àwọn náà ó tẹ̀sí pé de àyàwó rẹ̀ gbére. Ọmọ ọ̀rẹ́ bìnrin rọ̀ ni ibi àmàlà ni wà á dìgbére yàrá rẹ̀ ní sódà yàrá rẹ̀ ọba sùn ọba fọ̀nkú lóko ọ̀rẹ́ ni wọn yàrá rẹ̀ ọba yìí má wíkèrè yàrá wẹ̀ fẹ́ wẹ̀. Ọmọ ayé asọ́dọ̀ gbè. Yóò bọ̀rẹ̀ ọdún di òwẹ́kùá yàrá ìdúwé ẹ̀gẹ́gẹ́ lókun ni ìwúkun ni èmi ẹ̀kùn ni yóò sẹ́ka kùn ni yóò sọ òkun ni ìdòbókun ni ẹ̀gẹ́gẹ́ ègbó wa tí o kò máa yọ ẹ̀bọ̀n náà wẹ̀ lọ òfin náà yẹ jẹ́kìrì wọn rí ayé wúlò di jẹgbẹ́ ẹgbẹ́ ìrànú ẹgbẹ́ ìrànú ọba ìyẹ́ ìrànú kí ni ká ló ayé o. ike ń jádùn àwọ̀
Jesus Christ. How do you really like? Oh, don't I, man? Owa otomeni ya fe ni vivo le ni mi se na ya de ibi ya fe ya se bi moto ima mi ropa ina yirezi gbe ima mi pa zo ko oni ma yire suwa pa wo pa ni para gbe still not enough why you dey you when na ebo why you do atomo yo ebo why you do ari yo mo fi yo to hen baba gini ni no wa fo pa no wa we me gbe me na owa cause imagi pain sunu now magi no sunu opono uwaye unya mari boke What is it? In no sooner now. They live at all. I've got the pastor. You need more job. Here I'm not sure. For now, what is something? Why you have? Yeah, we can't do it. Or I'm going to work by Bible. So I'm going to be pastor in it. But we are more for it. Anybody know we know you won't have no so much so man can be away man that away no as soon we be if ne so feel over son if ne so feel over van e be put us video we magazi o magadege so mama here mo ga bo o ma ba ke we are close here okay no problem let's go just go. You want to go over here? You want to go over here? Hey, sir. Mother. Wọ́n mọ̀ pẹ̀lú múfì àlárí ẹ̀lẹ́
Kunya ko. Kunya yewe. Ya mena ko. Okuru ni menye nebuse meke meko boniti abo boni yari onu la abo dere iwa ko ni wari Amém, kuna ulimase kusikia yake. Eko ni kama ni wanipea. Ira hawo beni. Oboni ya dire foro wa tabai ni ri. Ana ni ni mase. O kan ya use fa. Ọmọ tí òun fẹ́ máa jẹ́ kò bá lè pinna wa ni ìdìbò wà gbé fún un wá ewu ọ̀run máa ń yọ ọ̀sẹ̀ tó di àwùwá o àìlè tí òun ní ká mẹ́rin rẹ̀ kì í tó òdú òun yá abẹ́rẹ́ mọ́ nípa rẹ̀ ni. Àtọ́gbàbí mélòó ní pé ẹ̀wọ̀n òfúrú èyí rẹ̀ ọwọ́ bóni wà kejì ọmọ àárùzẹ́ gbóhùn tó kárí gbóhùn tó kárí ní kájọ rí. Dansi. Baba. Wow. Èmi na ewu. Ṣàṣe àìtókè. Mo bẹ́ẹ̀ rí mi tó tẹ̀ ìmọ̀ náà. Ilẹ̀ ìdíjọ. Ìdíjọ mi wà lé. Wọ́n kò sọ̀rọ̀ ogun àmì tí wẹ̀. Ìnìwà rẹ̀ iná ọwọ́ àlàtì. You understand? Wọ́n ṣe nínìjà mi nà mí o, nínìjà mi nà mí, nínìjà mi nà mí o. I'm not happy. Ọ̀rẹ́ mi nà mí o. Ọ̀yà mi rí wọn náà yẹ kó èlé. Ọlọ́run ló lè yẹ. I'm not hungry. That's the great truth. Oh, make me the way I live, the way I pass over here right now. The way I see the aqua. The way I live, the way I'm sorry, I'm not being I'm not hungry. The Papa is here.
when I go see my doctor. Sari vai wo ya ma e baba e no sa wa nyon gbe wa bode o ino go la wa na dia baba mare de la wa ya mi to e na we ta che ya mi to ọmọ pàwé lò. Ẹnu sápá o. Ọmọ náà pọ̀ wò kan rí. Ìyá mi ò tó ẹ̀. Èmi ò tó ẹ̀ o. Ọmọ náà máa kún ọ̀rẹ́. Èmi nù sá dá mi. Báyìí lọ gbé wọn mọ́. Báyìí lọ gbé wọn mọ́ o. Ọmọ tó yẹ fìyà mọ̀sùwà yàrá wò jọ kùsẹ̀ gbàgbé tẹ̀lé náà ọ̀jẹ̀ bí yóò sisi ní ìyàwó. Ọ̀sísí náà ọ̀gá wọ̀ kò ní ìyá mi nìkún yẹn máa ń wù mí ní ẹ̀rọ àná èyí gbére ìdọ́. Ayani ló dọ̀ ẹ̀yìnmẹ̀ ẹ̀yìn ló dọ̀ fún àpò. dunda òun ní ka o eri mẹ ọ̀ya wí mẹ ọ̀kẹ́ yàrá ní ka o. Nyàwó ni bí ọyẹ bí ọyẹ wá yìí. Ẹ̀yàrá lẹ́kì yẹ nyàwó ni bí ọyẹ bí ṣàlóbọ̀. Ṣàlóbọ̀ afẹ́. Láyé àti yìí. Yá àtijọ́. Yẹ́n mi ìlú sẹ́. Ìyáre ọmọ. Ìyáre ọmọ ẹgbẹ́. Ẹgbẹ́ yẹn lẹ́nu ẹ̀. Ìyáre ọmọ ẹgbẹ́. Ìyáre ọmọ ọ̀fọ̀ ẹgbẹ́. Ìyáre ọmọ. Ìyáre ọ̀fọ̀ ẹgbẹ́ nìyẹn lọ́pàá wọ ẹyẹyẹ. Ìta ẹ̀ náà tó ṣe dùnà. Ọmọ mẹ́nà wẹ́ẹ́ náà bùwẹ́ àdínà orúkú yìí. Iná wọ́n tẹ́rẹ̀ ní ọjọ́ èmi náà sọ̀rọ̀ ìgbìmọ̀ wíwá ọmọ rẹ̀ nìyẹn ẹ̀rẹ́ wo ni wọ́n mi. Ẹ̀ má ta ọ̀nà ìwé ẹ̀ ẹ̀ yá ṣe dùnà náà wẹ̀ náà dé dùn pọ̀ mẹ́nà. Ògùn ní mi ọmọ ṣẹ́ ògùn ní wọ́n ní tọ́lọ̀ yìí kò wáyé wọ́n ní tọ́lọ̀ yìí báyà yìí kò wáyé ní tọ́lọ̀ yìí báyà ọgbọ́n rẹ̀ ló kù. Ọmọ yẹ vie fún pàtí sí ilé ọ̀ ṣe ìhẹ́n náà di òun dò sàlóbùà níyà ká máa ẹ̀ wẹ̀
Mute ume. Omase. Omola gbeworu. Are you ready? Omo ma se we yo. What do I wear? Vanish! Vanish! Open carry bele ma vanish. Open na believe with me. Oh, the man who took over you never ban. Oh, vanish! I will be back. See here, make sure you everything here pay you. I will make sure I teach you. I'll be back. Uwadiae tí dole gberi agbon mena o pomo pa èyí jẹ́ ima oni agbe o egbere iyo ni de gberi agbon na mi ise tí ujin ato ọma yawo kere no kwa lo yawo enu eru ga mo ageli mi salobo ageli le wa ati ago wetsi ekena ke ma wa gbon o agbagba fo wayi ekena ke ma wa gbon o agba ke kwa wayi o ekena ke ma wa gbon o agbagba fo wayi agba ma ye use na ka se agbon. Olive. Antini. Itun àwọn ènìyàn Wa mo si. wọ́n pẹ́ sí àwọn Ojú náà we ye. ẹ̀yà ìdúnmí wọn. So pe so pe ọmọ gbé nọ́mbà ọmọ ya ti wẹ̀ ya kọlẹ̀ àbẹ̀rẹ̀ wà ẹ̀kọ́ ẹ̀ tuntun fà. Ekena ke ma wa gbon o agbagba fo wayi ekena ke ma wa gbon o agba ke kwa wayi o ekena ke ma wa gbon o agbagba fo wayi agba ma ye use na ka se agbon o sai ke no mi ye be o wana u be be ni a eri magbazo bi o adagiri ada o ufie mi ya gbo mi a isenya no sa le bonye so pa ma ga wunani a tagole gberi agbon o ma se de yo na giro bo salobo ekena ke ma wa gbon o agbagba fo wayi ekena ke ma wa Nigeria. Mina mejepa. Salobo. Mina meva mina pa. Itoa. Eri agbowe mama. Ije. Olaku mina yi. Ọmọ mi rọgba. Ije. Ito!
Ije. Eri agboje. Eri agbobe mama. Ije. Ala pe asi balona yo egbe. Ana mo si balona yo egbe. Salobwa de no gbe tenena. Ge baloni ki oria. Ge baloni ki oria. Ọmọ mi àfúyẹ́ ní ẹ̀mí náà jí ẹ̀. Ọmọ mi àfúyẹ́ ní ẹ̀mí náà jí ẹ̀. Salobwa ẹbí ẹbí ẹ̀mí nu jẹ́. Ẹbí ẹ̀mí nu jẹ́ ètò akẹ́nu rí ajẹ́ ẹbí ẹbí ẹ̀mí nu jẹ́. Mosu. Giakba, where no ta. Where on? Oh, we are your ho. Tana, we are your ho. Oh, you your ho. We Giakba. That. Mommy, all this apartment. The very day you are there. Oh, you did better, Salomon. Yeah, wait on it. No, when you surprise me, me so one, immersive TV. Yeah. In fact, Mommy really berry when I'm express. You are giving me joy. I love you so much. I see. Eh? I see. Mommy, all anyone see. Can you know you go? Everything belongs to me. Mommy here. Yes, now. Yeah, one like him no man. You see, yeah, one like him no man. Mami Osaruboiwa or Biwa Agbon or Mount Suse. Una to take one. We are in May. Let's see. No, but I must say, what like I give you a driver. No. I won't give it to a labor. No. Not only that. Wow. He wouldn't live here. No matter. Yes, let's see. Well, let's. Well, I can't almost say one like it. Yes. One like taste. Yeah. Exactly. When already no worry. Na ya fi dodo. No, I don't know why I feel good. Yeah, what? Where? What's about where? Yes, now. Immediately when the first day of coming to my house, yeah, you are prepared anyway. You will not know that your choice can cook. You like me. Then we were telling no, we were one day. Yes. You were again na sticky. You no be ona marry. Oh, mama. Ibe wata we uwopa ni oko ni meari ohia enjoy. Mama, you are too sad. Oh my God! See, we have been begging the way you have before. Mama, Mama, that. We are begging.
you again? Why they go on over what? What is happening? Wọ́n sọnù láyé. Ààrẹ mi ò dìnà mẹ́mẹ́. Ọ̀nà mẹ́mẹ́. Okòrè nílẹ̀ ní ẹ̀dá. Àwọn àríyé rà ẹ́. Ọ̀nà rẹ̀ ọ̀rẹ́ mi. Ìrẹ́ ìyè ìbá gbọ́. Èmi mo di mako. Èmi mo rà mí. Ẹnẹ wa mi ò dínà mẹ́mẹ́. Ẹ̀rọ mi. Dún àríyé rà ẹ́ kí a wò wá. Wọ́n àríyé rà ẹ́. Bihule. Umeme. What's so this? Don't you know me, man? Makuri wa fofo ri agbe ogbere wa ya wa ma waza gbo Agwa bo ru ame. Na dia ba we aso sin ye da wa. Egbe rai. Bo sa. Ko. Ya wo. Sa de wa ri da ma ya fe. Eti aya le lo. Kíláwé nílò bẹ̀rẹ̀ wá òwe. Ìṣèjì ni àrọ́ ní. Dènà ilé pọ̀ mi bọ̀. Ọ́ bí ṣe wọ̀ òkè. Ọ́ ṣe mà ní. Èmi ní gbàròjà èrè ìbàdàn mi ẹ̀. Lọ pọ̀ sáà lọ ìgbà ètò ha. Lórí ma. Ẹ̀yẹ̀ wà ya mí náà mi. Ìtí wà ní yékèrè àwọn tó wé ní wà mí yáwó. Ìyá rẹ̀ rí tó. Ọmọ rí mú ọmọ. Ọwé wò rí mi. Ó jẹ́ ìmọ̀ fẹ́ mi. Ẹ̀yìn wo ní wé ṣe dín àgbè. Sister, nínú ìgbìmọ̀ náà ní ìlú ìgbìmọ̀ náà ní. Orí ìsásẹ́ ní ọgbọ̀n àfẹ́lẹ́ ìgbìmọ̀ náà ní. Mẹ́rin yàwó. Mami tiri na. Imena mi osas, imena mi tuana. Tuan keke na omina mi me. No. Ona ime mo imena mi tuan. Ili rototo iba ni.
Ime no easy you On kwa. se jini we vie. We go me da be na. I said e jini na re baba na I said so la wo. Who are saying ya be ya si clear no di. E is a go hear me. Ronnie. Anyway, you don't know. Is a go hear me. I will let no Iton. Wow, go. The time when I went to Gualoge, I went no. I want to know who is sick. I too me Elena. Who is sick? Ah, baby. How are you? Good. Hey, mommy, voice man. No be I am and I'm really waiting for Simona. I must take record first now. Is that the director? Go. Hey, daylight only. Stash and plastic. Oh, that is right. Love you, man. You are my baby. Oh, you why we be like me? Oh, wow, come and see. The way they are you, Oh my God.